ìka ẹni rántí ọ̀dájú ọ̀la o, kí gbogbo wa pátápátá láyé ká máa ṣọ́ ìwà wù. kì í ṣe pé olóyè Sunday Igboho náà mọ̀ pé Yorùbá lè dáhùn, kò dẹ̀ ń ṣe pé wọn mọ̀ pé wọ́n lè dúró ti àwọn. Bákan méjì ni gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho náà ti predict láti lẹ̀. Saheed Ire ti sọ̀rọ̀ ìwà lẹ́wà ọmọ ènìyàn, ìwà ló sì máa ń bí ẹ̀san o. Saheed Ire ti sọ̀rọ̀ lórí ìdí tí gbogbo wa ṣe gbọ́dọ̀ ṣọ́ ìwà tá a bá ń wù. Ẹ wá wò ó, Saheed fi ààrẹ Bọ́lá Tinubu, MKO Abiola àti olóyè Sunday Igboho ṣàṣẹ àwọn àkàwé kan tó lágbára tó sì jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ipò tí ilẹ̀ Nàìjíríà wà lónìí pàápàá àwọn ọmọ Yorùbá báwo ló ṣe jẹ́. Tẹ́ ẹ bá wo fọ́nrán yìí, ohun tí mò ń sọ yìí, ohun tí Saheed fẹ́ sọ ayé yín dáadáa. Ó ṣe àwọn àkàwé yìí o lórí àwọn nǹkan kan tó fà á tí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí fi wà nípò tí wọ́n wà, tí ó sì ní ṣe pẹ̀lú ìwà tí wọ́n bá ń hù sáwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ọ̀rọ̀ pọ̀ o, àmọ́ Saheed Ire sọ nǹkan kan nípa bó ṣe máa yé gbogbo èèyàn pé ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó má yé gbogbo èèyàn pátápátá, ṣùgbọ́n ó gba làákàyè, ó gba ọgbọ́n. Saheed Ire ti fi ohùn sílẹ̀ fún gbogbo ọ̀dájú ènìyàn. Ó sọ ìdí pàtàkì tí gbogbo wa ṣe gbọ́dọ̀ fi ìwà kún ìrìn àjò wa nílé ayé yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Saheed Ire lóní fẹ́rẹ́ jogi lórí àwọn ọ̀rọ̀ ìkìlọ̀ tó sọ lára àwọn àkàwé tó lò lórí àwọn òpó ńlá mẹ́ta yìí. Ẹ já gbọ́. Gbogbo ìlú tí wọ́n bá ti ń fojú olóore gúngi, wọ́n máa ń jẹ ìyà kún ìyà ni. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti ṣoore fún tí kò bá mọ ẹ ṣé mo dúpẹ́, tẹ́ ẹ bá ṣe ìkà fún onítọ̀hún kò séwu, nítorí pé nǹkan tó rí ẹ fẹ́ ni nǹkan tẹ́ ṣe fún. Ó ní mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ aláàánú mi pátápátá, gbogbo ẹni tó ti ṣoore fún mi rí tí mi mọ̀, àtẹni tí ò tiẹ̀ tí ì ṣe gan tó ń rò pé ó yẹ kóun ṣe tí ò ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ọlọ́run ọba kò ní fẹ̀yìn náà sílẹ̀. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o, ọ̀rọ̀ tó lágbára ni. Tí gbogbo wa ń wojú ẹ̀ lénìí, tí à ń pariwo lénìí, tí à ń sọ̀rọ̀ lénìí pé alákọ̀ọ́kọ́ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu wọ́n kọ̀ wà ní president ni, àwọn kọ́ ló ń ṣèjọba. Fúlàní mala ọ̀rọ̀ yẹn rújú tí bàbá Bọ́lá Ahmed Tinubu gangan ò lè sọ síta fúnra rẹ̀. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń bọ̀. Ọlọ́run ó ṣe Bọ́lá Ahmed Tinubu ní olórí ní Nàìjíríà, àbí? Ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má bínú o, mo fẹ́ fi ọ̀rọ̀ yín ṣe àríkọ́gbọ́n fún ayé ni, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tẹ́ bá gbọ́ fídíò ẹ má bínú sà, torí mo mọ̀ pé wọ́n sọ fún mi pé wọ́n sọ pé ẹ máa ń wo fídíò mi dáadáa. So ìgbà tí ìyá àwọn òbí tó bí Tinubu, nígbà tí wọ́n bí sáyé, ipò wo ni wọ́n wà nígbà yẹn? Gbogbo wa náà la mọ̀ pé ipò ẹrú pọ́nbélé ni àwọn òbí tí wọ́n bí Bọ́lá Ahmed Tinubu ni wọ́n wà. Gẹ́gẹ́ bí àwọn tó bí Abiola náà ṣe ń bẹ ní ipò ẹrú. Inú kòkó dúdú ni funfun ti ń jáde. Ọlọ́run bá ti parí ayé síbi tó fẹ́ parí ẹ̀ sí, kò yé àwa ọmọ èèyàn ni. Ẹni tọ́lọ́run bá ṣe ní tálákà lénìí, gbìyànjú tiraka láti tọ́jú ọmọ, torí pé ó dàbí pé àtàrà wa náà lọ́lọ́run ti ń sun ẹ̀san. Tọ́lọ́run bá ṣe ìwọ lẹ́rú, Ọlọ́run lè ṣe ọmọ ẹni ọba. Kẹ́dà láyé má sọ ìrètí nù, kí ẹ̀dà láyé kẹ́dà yẹ ká máa gbà fọ́lọ́run. Ọlọ́run kò kọ ìgbìyànjú, Ọlọ́run kò kájù, àmọ́ kẹ́dà láyé kan má sáré kọjá kádàrá, nítorí pé tolúwa láṣẹ o. Bẹ́ẹ̀ ni, tolúwa láṣẹ. Ipò ẹrú ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu wà nígbà tí wọ́n bí. Tálákà pọ́nbélé. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o, ọ̀rọ̀ tó lágbára ni. Àmọ́ mo gbọ́dọ̀ be careful torí orí afẹ́fẹ́ ni mo wà, kí n má bàa sọ eléyìí tó máa ju ẹnu mi lọ. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀, bọ̀ ẹ jẹ́ kí n keep ẹ̀ torí ọjọ́ iwájú. Màá kàn gé yín short ni, mo mọ̀ pé ọ̀rọ̀ mi máa yé ẹ̀yin onílàákàyè. Tó fi di pé ojú pọ́n wọn títí
ìyá tó bí Bọ́lá Ahmed Tinubu ló ń ṣe ọmọ ọ̀dọ̀. Ẹ jẹ́ ká wá wò ó, kí ló bí ọ̀dájú, kí ló bí kò kàn mí, kí ló bí ẹ ṣáà máa wò wọ́n níran, kí ló bí ẹ jẹ́ ìsinmi tẹ́ bá lè kú ẹ kú. Ìwà ni. Ẹ jẹ́ ká lọ padà sínú history. Ìwà wo ni ìhà tí ìyá Bọ́lá Ahmed Tinubu níbi tí ó ti ń ṣe ọmọ ọ̀dọ̀, ìhà wo ni ọlọ́lá àná tó kọ sí wọn? Ǹjẹ́ wọ́n dá wọn lókòwò? Ǹjẹ́ wọ́n sọ wọ́n dọlọ́lá? Ǹjẹ́ kìí ṣe pé ìyá yẹn jìyà kú ni? Mi mọ̀ tó bá ṣì wà o, mi mọ̀ torí mi mọ̀ history bàbá Tinubu o. Tí ìyá bá ṣì wà, fine. Ẹ jẹ́ ká pè ìyá yẹn jókòó, ká bi ìyá yẹn léèrè nǹkan tójú ẹ̀ rí kó tó di pé ó tọ́ ọmọ dàgbà, àti nǹkan tó ti sọ sí etí ọmọ. Mo mọ̀ pé díẹ̀ nínú yín máa mọ̀ history bàbá Bọ́lá Ahmed Tinubu torí mi fẹ́ sọ̀rọ̀ kọjá ẹnu mi lọ. Nǹkan tó fà á nìyẹn. Ìyá yẹn ṣọmọ ọ̀dọ̀ títí ọmọ wa rápálá ó wá dìde. Ṣé ẹ mọye nínú ìrìn àjò tọmọ fi rápálá tó fi dìde, ṣé ẹ mọye nǹkan tọmọ yẹn ti máa ní ní ọkàn. Prógráàmù mi kò ní pọ̀ ju o, àmọ́ ibi tí abẹ́rẹ́ bá ti gún oníkálùkù lára kó lọ rán ní kíákíá. Ọmọ ọ̀dọ̀ tó ń ṣerú lábẹ́ ẹ̀ lénìí, ìwà wo ló wù sí? Ọ̀gá lọ́fíìsì tó yẹ pé kí àwọn ọmọ iṣẹ́ tó gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀, ṣé ò kí kọ́kọ́ fẹ̀yìn wọn lélẹ̀? Ṣé ò kí kọ́kọ́ fi tipátipá ṣe nǹkan tí ò dáa fún wọn kó tó di pé wọ́n gbaṣẹ́? Tán bá gbaṣẹ́ náà tán, tán gba sálárì, tán wá padà fẹ́ ọkọ, tán padà ń bímọ, ṣó mọ nǹkan tán máa sọ fún ọmọ wọn ṣá? Ìkà ẹni rántí ọ̀dájú ọ̀la o. Kí gbogbo wa pátápátá láyé ká máa ṣọ́ ìwà wù. Kì í ṣe pé olóyè Sunday Igboho náà ò mọ̀ pé Yorùbá lè dáhùn, kò dẹ̀ ń ṣe pé wọn ò mọ̀ pé wọ́n lè dúró ti àwọn. Bákan méjì ni gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho náà ti predict láti ilẹ̀. Ẹ jẹ́ ká lọ bi màmá wọn àti bàbá Adéyẹmọ, ẹ jẹ́ ká lọ bi wọ́n léèrè nǹkan tójú wọn rí. Ǹjẹ́ ẹ rántí pé tálákà ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o, ọ̀rọ̀ tó lágbára ni. Ó tún wò pé irọ́ ìyá ò gbọ́dọ̀ jẹran òun gbé. Àtàrà nǹkan tí àwọn bàbá olóyè Sunday Igboho ti sọ sí létí ní ìwà tó wù nígbà tó dàgbà yẹn. Ẹ jẹ́ ká wo ti MKO Abiola. Ó mà ṣe o. Mi ì fẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, àmọ́ ǹjẹ́ àwa tá à ń wojú àánú lénìí, ǹjẹ́ àwa la gbé débi tó wà, tàbí kádàrá àti àṣẹ Ọlọ́run àti àyànmọ́ pé ó máa débẹ̀ dandan ni? Ibi tó rí bá máa gbé ni dé kò ní ṣaláì ní dé. Ẹ̀dá ìbá bá kádàrá jìjàkadì, ìbá àti ẹ̀fọ́ kó dẹyẹ, ọba àti ẹ̀ sọ pé ò ní débẹ̀ tọ́lọ́run á padà ṣe. Àmọ́ o, ìwà tá a máa wù síra wa lénìí tí àwọn ọmọ wa máa dé bá lọ́jọ́ iwájú, ìtàn tí wọ́n máa gbọ́ tí wọ́n máa fi ṣíjú àánú wo ara ayé, òun ni kẹ́jẹ́ kí gbogbo wa máa wo. Òun ló fà á, mi lè kọjá àyè mi síyàn, mi lè tẹ̀ ẹ́ mọ́lẹ̀, mi sì lè fojú di ẹ́, torí pé bẹ́ẹ̀ ni ṣe rí kọ́lọ̀ là ń rí o. Òun lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo àwọn àkàwé, àwọn ohun ìkìlọ̀ tí Saheed ti fi ránṣẹ́ lórí àwọn òpó ńlá mẹ́ta yìí, MKO Abiola, ààrẹ Tinubu àti olóyè Sunday Igboho pàápàá bó ṣe níṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ọ̀rọ̀ Nàìjíríà pátápátá? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.